gbajúgbajà àgbà olórin jùjú ni tí ó tún jẹ́ bíṣọ̀bù lásìkò yìí ìyẹn Sir Shina Peters ó mà ti fún gbajúgbajà pásítọ̀ Matthew Ashimalowo tí ó jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ àti olùdarí ilé ìjọsìn Kingsway International Christian Center KICC tó sì jẹ́ pé níṣe ni Shina Peters ló ti fèsì fún Matthew Ashimalowo pé gbogbo nǹkan tí bàbá náà sọ ni ló jẹ́ àhesọ ọ̀rọ̀ àti pé nítorí Jésù Kristi àtẹ̀sìn Kristẹni ni ò ní jẹ́ kóun gbé ìgbésẹ̀ tàbí ṣe nǹkan tí ò yẹ lórí pásítọ̀ Matthew Ashimalowo. Ǹjẹ́ kí ló dé tí pásítọ̀ Matthew Ashimalowo tí ó fi gba èsì lẹ́nu Shina Peters? Ó mà ní ọ̀rọ̀ tí bàbá náà tó sọ tó fi ṣe ìwàásù láìpẹ́ yìí àti èyí táwọn kan tó ti ń gbé kiri tipẹ́tipẹ́ lórí ẹ̀rọ ayélujára nípa Sir Shina Peters. Nínú ìwàásù tí pásítọ̀ Matthew Ashimalowo tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ló mà ti jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn ọ̀dọ́ kí wọ́n lọ ṣe àmúlò àǹfààní tó bá yọ sí wọn lọ́wọ́ dáadáa kí wọ́n lọ mọ̀ pé bóni ṣe rí ọ̀la kò rí bẹ́ẹ̀. Ó ní ní ìwọ̀n ọdún 1990s tí Shina Peters tí owó tabua tó wọ ọwọ́ ẹ̀ ìyẹn 20 mílíọ̀nù náírà tó jẹ́ owó tabua nígbà náà. Ó lásìkò náà ní ọ̀dọ́mọkùnrin kan tóun náà jẹ́ Jim Ovia ní 20 mílíọ̀nù náà ló wọlé sí i lọ́wọ́. Ó ní níṣe ni Sir Shina Peters inú lọ fi 20 mílíọ̀nù náírà tiẹ̀ ó lọ fi kọ́ ilé àwòṣífìlà ilé aláràǹbarà tó sì ní Jim Ovia tóun náà rí 20 mílíọ̀nù náírà níṣe ló ń lọ fi dá okòwò sílẹ̀ tó lọ gba ilé ìfowópamọ́ sílẹ̀. Onílé ní ilé ìfowópamọ́ ti Jim Ovia tó fi 20 mílíọ̀nù náírà náà dá sílẹ̀ níwọ̀n ọdún 90s. Ó ní òun ilé ìfowópamọ́ Zenith Bank ó ní kò wá sí orílẹ̀-èdè náà ní ilẹ̀ adúláwọ̀ tẹ́ẹ̀tì ní bá ilé ìfowópamọ́ Zenith Bank tó sì jẹ́ kó di mọ̀ pé ilé tí Sir Shina Peters tó fi 20 mílíọ̀nù náírà kọ́ tó jẹ́ aláràǹbarà onílé ọ̀hún ìgbà ti lọ lórí ẹ̀ báyìí gbogbo ilé ọ̀hún ó sì ti fẹ́ bàjẹ́ tó jẹ́ pé owó ìlú ná fún àtúnṣe ẹ̀ sì rántí pé ọ̀pọ̀ èèyàn ló ti máa ń gbé irú ìtàn báyìí iná ti máa ń gbé kiri orí ẹ̀rọ ayélujára èyí tó máa fi ń tàbùkù Sir Shina Peters wípé ó lo ìgbà ìwé ẹ̀ nílòkulò ó náwó nínàkúnà tí ẹni tí ó sì jọ rí àǹfààní tóun ti ní owó jùlọ ní ìlọ́po ní àsìkò yìí. ṣá onígbà tó ń fèsì lórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ Sir Shina Peters jẹ́ kó di mọ̀ pé nítorí òun náà jẹ́ bíṣọ̀bù àti nítorí Jésù Kristi àtẹ̀sìn Kristẹni àtàwọn aṣíwájú ẹ̀sìn Kristẹni pàápàá olóògbé St. Moses Orímọládé inú rẹ̀ jẹ́ kóun fi ọ̀rọ̀ òfin tọ ìbanilórúkọ jẹ́ ti pásítọ̀ Matthew Ashimalowo tó ṣe ṣùgbọ́n tó ní èsì tóun yóò fọ̀ ó ní wípé òun kì í ṣe ní àná tàbí ẹni tí nǹkan ti dàrú fún ó ní òun rí oore ọ̀fẹ́ Ọlọ́run gbà àti pé gbogbo àwọn tó súnmọ́ òun inú wọn máa rúpò ńlá tóun wà báyìí tí ìyà kan kò sì jẹ òun rárá àti rárá òun.